àsìkò yẹn olólùfẹ́ wa káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge òrèǹtì àti bàbá àlùbáríkà wẹbìdànù ní ìlú Ìgbódù ní Ìkòròdú ọ̀gá ẹ̀lúkúmẹdẹ lórí ètò lẹ́ni kí la mú wá fún yín kí la fẹ́ gbé ẹ̀wọ́ tí mo wí pé ètò yìí ètò tó làmìlaka ni tó wúlò fún gbogbo ọmọ ènìyàn tó wà lórílẹ̀‐èdè kórílẹ̀‐èdè tí ẹ bá wà òun ni ìlera ẹ̀dá ìmọ̀ràn bẹ́ẹ̀ ṣe lè lò gbésí ayé yín bẹ́ẹ̀ náà ni ó ṣe wà nínú ètò àṣírí ayé òkun fọ́nfọ́n ni ṣùgbọ́n ibo là ń lọ lẹ́nìí ẹ wá nǹkan fìdílé nǹkan jẹ́ kí bàbá àlùbáríkà kọ́kọ́ ṣe kí ni kọ́ wá kéèyàn ara ilé ẹmúkàlẹ̀ owó ẹmúkàlẹ̀ ọmọ ẹmúkàlẹ̀ àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ lórí ètò bàbá ẹ kú dédé àsìkò yìí sà. yèyé oge ọlọ́run ṣàánú wa Nàìjíríà o ọmọdé olùyọ pa wá kú o ọ̀nà wa gbójú sí jẹ̀dẹ̀ ọlọ́run jẹ́ kí gómìnà rántí wa o. àmín àgbọ̀nà gbólóhùn náà. àwọn onítọ̀nà gbólóhùn náà ni kì í sọ tèmi náà ni. àní gbójú tí ọ̀nà gbẹ̀rígbẹ̀ ń bí tàṣẹ ìdíbì kankan gbà mọ́ adẹ̀sí àwa àdìbò àṣegbà àpòrùn àpòjò ọlọ́mọdé àpá lásán akéde ìbò fún ti gómìnà kó ní ọ̀padà wọlé àti làìlá tún lè kọ́ délé àti gbogbo ẹ̀ wàtákù la ìjọba èkó ẹ̀ páyà ọlọ́run àti gbogbo ìjọba Nàìjíríà àlọ́nà ní fi kí gbogbo kálukú kọ́lọ́njà arọ́ náà dùnú làwàláhùlàwàlà kúwátà láàgbé láyà ní. ó dà pé wẹ́dà àrùn náà ló fẹ́ wálé ni o ó dà pé ìgbà tí bàbá máa fi dé bíbá bóyá wọ́n ti ẹ̀ńkáńtà àwọn ọkọ̀ tó kọ̀ọ̀kan lọ́nà bàbá. wọ́n gbé mi ju gálọ́mì kan báyìí àbájọ gbogbo sísẹ́mù ara mi ṣéǹjì nígbà nínú àwẹ̀ ìjọba Nàìjíríà wàtákùlà ẹbẹ̀rù Ọlọ́run wàtákùlà gbogbo ìjọba ẹbẹ̀rù Ọlọ́run àtàwọn tó gbéṣẹ́ fún náà kó bẹ̀rù Ọlọ́run wàtákùlà ẹbẹ̀rù Ọlọ́run. bàbá lórí ètò lénìí. ẹkú katapila wa lóru ẹkú ìpadà lóru náà lójúmọ́ ẹbẹ̀rù Ọlọ́run ọlọ́sàánú wa. àtàwọn tó ń yọ nínú owó kọ́ńtíráàtì tí wọ́n ṣe iṣẹ́ ẹ̀pá wọn ló ń gbàdájì owó ẹbẹ̀rù Ọlọ́run àtàwọn buwọ́lù ẹbẹ̀rù Ọlọ́run. wàtákùlà ẹbẹ̀rù Ọlọ́run gbogbo yín wàtákùlà ẹbẹ̀rù Ọlọ́run ẹwọlọ́ àánú oṣù àwẹ̀ ẹbẹ̀rù Ọlọ́run àwọn ará mọ́kà wọ́n ń kó àwọn ń pín wọn á tó pín sórílẹ̀-èdè mi àní ẹ mọ́ kó jẹ ṣùgbọ́n ẹ kó kù ẹ kó káwa náà ṣe bó ṣe ṣe kínkín ní ẹ fún wa ẹ ṣe fi kékeré ẹ fún wa. ẹ ṣọ̀nà ẹ ṣomi ẹ ṣe náà ẹ ṣe léwé. ẹyẹ tẹ mọ kó sínú dúrọ́ọ̀mù àní ẹ mọ kó ẹ sábà wà náà kó sínú síbí díẹ̀ ẹ bá wa fi sínú síbí ká fi jẹrẹ sí ẹ dákun. bàbá lẹ́ni lórí ètò náà ẹ̀yin ògbó dábìdì ẹ̀ ṣàánú wa. olórí nǹkan tá a gbọ́dọ̀ pè. sẹ́ni ọmọ ń pa fani ògbó dábìdì olórí àṣejọba dáadáa. ẹ̀yà mẹ́nu àjẹnú dédé ṣíbí gbà yẹn. ògbó dábìdì lórí àwọn ìjọba wa. bàbá lè ní orí ọ̀rọ̀ tá à ń lọ òun ni orí ọ̀rọ̀ àwọn ọmọ skul tí àwọn ajínigbé kó níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àti sọ̀rọ̀ wọn lórí YouTube ṣùgbọ́n tí wọ́n kó àwọn ọmọ yìí pírẹsidẹ́ǹtì wa ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóhùn àwọn tó jí àwọn ọmọ gbé wọ́n ní wọ́n bọ́ ṣe máa ń sọ pé àwọn fẹ́ yé báyìí ṣùgbọ́n ààrẹ wa sọ pé òun máa gba àwọn ọmọ yẹn láì san píìnì ó dẹ̀ ṣe lóòótọ́ ó ká àwọn ọmọ wálé àwọn èèyàn sọ pé wọ́n sọ owó pírẹsidẹ́ǹtì ní òun ò san dò táwọn fi kọ́ ọmọ wálé ṣùgbọ́n àwọn èèyàn wá tún sọ wípé àwọn ọmọ tó ń jí kó kọ́ ni wọ́n pé gbogbo wọn kọ́ ló wálé o ṣùgbọ́n àwọn ìjọba sọ pé gbogbo ọmọ tó ń jí kó pátápátá ni àwọn gbà wálé ọ̀rọ̀ yìí ò yẹ wá yé wa o ṣé n ka ní wọ́n sọ pé wọ́n fẹ́ ba ìjọba lójú jẹ́ ni o wọ́n fi sọ pé gbogbo àwọn ọmọ kan ló pé wálé kò yé wa bàbá kí lẹ́yìn rí sọ̀rọ̀ tó. bó ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni. ṣe rí a ti sọ tẹ́lẹ̀ pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ ṣe rí tó ìjọba mo sọ ń jò ní ìpínsá níjọba ipa àwọn ọ̀ka kírímínà ni ṣé bí gbogbo ajínigbé àkúùsì ni wọ́n kírímínà ni wọ́n
number 1. Number 2, tọ́mọ ọba pé àwọn òbí ọmọ náà ó tó sọ̀rọ̀ àti pé àṣẹ ìdúpẹ́ títí gbá lọ títí gbá bọ̀. Ahmed ọmọ Tinubu wàláì tàlà níjó ti ṣe ọ̀rọ̀ sọ níbi campaign tí wọ́n fẹ́ dìbò, mo ti wà pẹ̀lú ẹ̀. Ó ní àníyàn tó dáa, bọ̀tì àwọn tó kó gbákejì ẹ̀yẹn náà dẹ̀ dá. Sẹ̀tìmà ìṣòkùrò èèyàn, torí gbogbo aburú tí Fíráò náà ṣe láyé òun pẹ̀lú àṣẹ àyàwó rẹ̀ wọ́n jọ ṣe ni. Ṣùgbọ́n gbólóhùn ọ̀rọ̀ ẹyọ kan láṣẹ àfidẹni àlìjánà tó sọ fún Fáráò pé má pa Mósè, ṣé bọ́rọ̀ Ọlọ́run ní sọ, ó dẹ̀ dẹni àlìjánà. Ọlọ́run dẹ̀ ti yà sọ́tọ̀ lẹ́nu ìṣẹ́jú kan yìí. Mo gbọ́ pọ́ǹtì ọ̀rọ̀ kan lẹ́nu Sẹ̀tìmà, ó ní nígbà táwọn bá dé Maiduguri táwọn gbé mọ́tò ńláńlá lọ, olójú burúkú ni wọ́n fi ń wo àwọn. Gbólóhùn kan tí mo ti gbọ́ lẹ́nu ẹ̀ yẹn ó sì jẹ́ kó jọ mí lójú láti ìgbà yẹn. Mo ń ṣàdúrà fún. Ló níbẹ̀rù Ọlọ́run. Ó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wọ́n fẹ́ kó dáa. Àwọn ìyókù sọ wá rí àwọn òun láwọn àsọ̀ǹgbè tó dáa. Tinubu ò láwọn àsọ̀ǹgbè tó dáa. Àwọn tó dọ́gba yíká. Kò lónímọ̀ràn tó dáa. Olùdámọ̀ràn ní ẹ wo ìjọba Buhari jọ́sí, ìdí àgbọn ló ṣèjọba yẹn, wọ́n fi mùnáfìkì gbà lọ́wọ́ rẹ̀. Ìjọba tí ó bá bá Nàìjíríà ṣe torí àwa fúnra ara wa, ọmọ Nàìjíríà ò gbádùn rárá. Ọ̀pọ̀lọpọ̀ wà láàrò, ọ̀pọ̀lọpọ̀ yẹ kán wá sọ́dọ̀ bàbá Alubarika kan mú àgbo dáadáa o. Ó wá wẹbi orí ẹ̀ dànù. Wọ́n wá wẹbi dànù ó, yẹ kán wẹbi dànù ó lánàá torí wàtákùláhà. Ọmọ Nàìjíríà ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Ni wọ́n kàn ṣàdédé pè mí níjẹta pé bàbá 1.970 kìíní kan ó ṣáàdì kankan ní 2 million ó dín díẹ̀. Kí ni wọ́n á dé tẹ̀ tó sọ fún mi? Wọ́n fi kún wáàjì. Wọ́n fi kó wáàjì mi. Kí ló dé tẹ̀ sọ fún mi? Wọ́n ní ń bá jẹ́ pé ẹ̀yin tó mọ́ Tinubu ẹ̀ńlẹ́lẹ́fẹ́ lọ gbàdúrà Nàìjíríà ẹ̀ náà lẹ́bàá wa sọ fún Tinubu, àwọn náà wọ́n fowó sí nǹkan kan, àwọn lérò bí wọ́n ti sọ fún yín ni. Èmi lérò bẹ́ẹ̀ yọ tèmi lẹ̀ ni. Bàbá wọn yọ ti yín náà lẹ́ o, ẹ gbọ́dọ̀ wá san ní ọ̀la o. Bàbá ti sọ wọn á close ẹ o. Nàìjíríà náà mo fẹ́ lọ bẹ lọ́n fún. Àbẹ́ tètè wá ni o. Mo wá gbé bank manager, ṣàánú mi báwo láti ṣe, wọ́n ti ṣílẹ̀kùn tó fi ṣílẹ̀kùn fún mi. Wọ́n sábà mú ìwé tí mo lọ mú fún wọn tàbí ṣe. Àwọn á ń bọ̀ wá, àwọn lásìmọ́ wá mú mọ́tò tó bọ̀bọ̀ yẹn wá bọ́ra lẹ̀ ní òwò, ọwá lọ lè dúró, ọwá fọrùn bọ kóró pé lábẹ́ pé kí wọ́n wọ̀ ń papọ̀ mọ́ pa àbí kí wọ́n tẹ̀wọ̀n síwájú pa. Sọ́jà ń lù, sọ́jà tó tẹ̀lé lásìmọ́, sọ́jà ń lù kọ̀ jáwọ́. Wọ́n á ní MC ọmọ mi páàkì, ó wá páàkì, mo wá páàkì, mo wá lọ bá ọ̀gá lásìmọ́ yẹn, mo lọ bẹ́ nìkan, wọ́n ní máa bẹ́ nìkan, ń lọ bẹ́ nìkan, wá wò mí, wọ́n ní bàbá Alubarika, lórí ìgbòkègbodò kíní, lórí kíní kan tó bá ń ka gbogbo ẹ̀, lórí ojú tó lé, bẹ́ẹ̀ ni ẹ̀yin ni lóòótọ́. Ọmọkùnrin ṣàánú rẹ̀. Èmi náà tó wá ń gbọ́ ọmọkùnrin dìde, ṣe wá gbọ́ tèmi, wọ́n ti fi ọ́ lẹ̀, ó ní rọ́ òun ní kú òǹbẹ́ òun ò ní ṣe àwèrè wà lẹ́kọ̀ọ́. Bóyá lọ gba ìsọmẹ́ǹtì níbẹ̀. Ó ní àlọ́ ní kí wọ́n tẹ̀ ń pa pẹ̀lú ọkọ̀. Òrè wà o, mo ń gbọ́ tí wọ́n máa ń pòwe kan pé alágídí lọ̀gá alágbára. Tálágbára ọba ti fẹ́ dáràn. Mo gbà bẹ́ẹ̀ lánàá. Alágídí lọ̀gá alágbára o.
sórí gbogbo àwọn tí Tinubu kó tí ò dí Ọlọ́run àdúrà náà là ní ṣùgbọ́n tèmi ń dẹ̀ wọ́n á sọ fún un ṣé bá ṣe dúpẹ́ pé wọ́n kó kalẹ̀ ní tẹ́ fi mọ̀ pé ìjọba yóò dáa ni. tí ò fowó gbà wọ́n. bá ṣe fowó gbà wọ́n àwọ̀ ọ̀fẹ́ mọ̀ ìṣonú ẹ̀kú nìyẹn. àmúmọ́ra tiwọn. àmúmọ́ra táwọn ọmọ yẹn ò dẹ̀ tún pẹ́ ń bẹ̀. táwọn ọmọ ò pẹ́ ń bẹ̀ ṣe bíi báwọn tìgbà kan yẹn. ṣe bá ti burú àwọn yẹn tán. bẹ́ẹ̀ni ẹ fi mọ̀ pé ìjọba yóò dáa. bẹ́ẹ̀ni. ṣé báwọn tí wọ́n kó lọ ń jọ sí ẹlòmíì bímọ bẹ̀ kó tó dé. bẹ́ẹ̀ni. ṣe bẹ́ẹ̀ lòmíì bímọ sọ́hùn kó tó dé. àwọn míì ò wálé mọ́ rárá tó bí wọn ò rí wọn mọ́ dọjọ́ àárọ̀ yìí. Ahmed ọmọ Tinubu mi ò ń parọ́ mi ò dẹ̀ sọ pé mo fẹ́ràn ẹ̀ mi ò sì sọ pé mo sọ pé n tí mo rí ni mo sọ tó bá yẹ pé ọ̀dà ìjọ mo sọ pé Yar'Adua ó ṣèjọba yẹn kò ní parí rẹ̀ ṣé mo sọ àbòsí ni níjọ́ mo sọ pé òkè Ọbásanjọ́ kúrò nínú àhámọ́ àti díyà àti Kàrímù Àdìsá bọ̀tí Ọbásanjọ́ mo rí pé òun padà tó wá di ààrẹ ṣé mo sọ ní sọ àbòsí ni òkè níjọ́ tí Tinubu sọ̀rọ̀ sọ tó mo ní ọwá bẹ́ẹ̀ ni Ọlọ́run ti kọ pé tí ó sọ ọjọ́ náà ló sọ tó pe PDP tó pe. ó pe PDP níbi tó yẹ kó ti pe APC tó pe PDP mo ní kò ní sọ̀rọ̀ sọ mọ́ àṣà àìsàn àdúrà àgbà àwẹ̀ àṣẹ làìlọ́dún àṣẹ torí bẹ́ẹ̀ náà tó ní. ńjọ́ sátidé làwẹ̀ ó di 20 máa wọlé alúà Láìlátùlù Kọ́dírì mi bọ́ síjọ́ Thursday àbẹ̀lọ́n fún Nàìjíríà ṣé bá a ti jọ ṣe rí. a ti jọ ṣe rí. tẹ́lẹ̀ náà a jọ ṣe ni. àmín. Ọlọ́run tọdún tó ń bá a tó jọ ṣe ni pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá ṣe tọdún tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ wá pẹ̀lú ọmọ tuntun ẹ wá pẹ̀lú fàyàbalẹ̀ ẹ wá pẹ̀lú oríire kò sí ìdí òsì náà tẹ́lẹ̀ ayọ̀ ni o téèyàn bá ń wò pé odijọ́ tó ń bá kọ́ ẹ́stéètì kó tó di pé wọ́n ra mọ́tò mẹ́fà ṣé bẹ́yẹn ni ọmọ gbénu ẹ́stéètì wàá máa ra mọ́tò ni o mo ṣe kọ́lé náà lọ́mọ rọ́kọ̀ Tinubu láníyàn tó dáa bọ́tí àwọn tó ń bá sí ò láníyàn tó dáa kó dẹ̀ sọwọ́ ẹnìkan ló ti wá ìdí àgbọn Buhari ọláníyàn tó dáa ẹ wọ gbá kẹta wọn ó dẹ̀ fi ọgbọ́n ẹ̀tàn ó fi tì wọ́n dànù ó sì lo àìmọye ọdún tó fi wéṣe táìmù fún wa kí ni a fẹ́ bọ́ lọ́n fa tọ́lọ́ ni yóò ṣe ló ṣe o tọ́lọ́ láwọn ó ṣe ni wọ́n ṣe yẹn ìjọba tí ó bá ṣe Nàìjíríà yìí ó gbọ́dọ̀ ní action àwọn eléyìí ò tó kò bẹ́mi ṣe rò kọ́ ni mo bá kì í ṣe pé Tinubu ò láníyàn dáadáa àwọn tí wọ́n bá ṣe gbọ́dọ̀ burú tó rà burú ọmọ Nàìjíríà aburú àwa gan burú ọlọ́pàá tí ó mú kírímínà Nàìjíríà yòó náà jẹ́ kírímínà gidi làwọn ọlọ́pàá míì tó ń ṣe sáàsì ń jọ gbogbo gbà yẹn wọ́n á fi kíní bọ tí wọ́n á ti fagbó àwọn náà gan wèrè ni wọ́n gbà náà lè mọ̀ wọ́n wọn àkúṣe lákúṣe ni. àwọn ara wọn náà ló múra wọn. fíìmù bàbá sàlájọ́sí ní àwa ń lọ lọ́la ilẹ̀ pámẹ́lẹ́ǹtì sẹ́lẹ̀wọ̀n wọ́dà ń sọ wọ́dà ẹlẹ́wọ̀n ń sọ ẹlẹ́wọ̀n ọ̀ràn ti fi gbogbo náà lọ́wọ́ pẹ́. bàbá sàlájọ́sí fọ̀rùn kẹ́. àmín. àwọn ń lọ lọ́la o ilẹ̀ pámẹ́lẹ́ǹtì sínú ẹ̀wọ̀n àwọn ń lọ lọ́la o wọ́dà ń sọ wọ́dà ẹlẹ́wọ̀n ń sọ ẹlẹ́wọ̀n. alùlùfún wèrè nǹkan pẹ̀lú wèrè ọmọ ìyá ni wọ́n ṣe rí pé àṣẹ ìráwọn ọmọ yẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn sì dé lókù àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyẹn jẹ́ important. ẹ wá tó ní wọ́n ń sọ pé àwọn kíni ẹni wọ́n. pé wọ́n pé wọ́n ń gbé oúnjẹ lọ fún. ìyẹn náà tún wà ń bẹ̀ afẹ́kẹ́ yànnàná ilé ìtọ́ ni a rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára ní bí ọ̀sẹ̀ tí a wà yìí pé àwọn custom àwọn ló ń gbẹ̀yìn lọ gbé oúnjẹ àwọn custom kan
wọ́n ń gbẹ̀yìn lọ gbóúnjẹ fún àwọn Boko Haram ṣùgbọ́n àti akọ̀ròyìn bẹ́ẹ̀ ni akọ̀ròyìn fọ́nrán yẹn ni. tẹ́ bá rí evidence ẹ jẹ́ kí n gbọ́ ṣùgbọ́n ẹ sì ti rí evidence but kò solid. Kò solid. ṣe wá rí n tó ṣẹlẹ̀ ńbẹ̀ mo sọ̀rọ̀ kan jò ní mo ní gbogbo ajínigbé pé àwọn ọlọ́lá kan lẹ̀ sí korodo tún wà lẹ́yìn wọn. Mo ní àwọn aláburú kan wà tí wọ́n fẹ́ gbé ìjọba yìí wó. Ìwọ́de tí wọ́n ṣe ń jò ní mo ní ìwọ́de ọ̀tẹ̀ ni, ìwọ́de ìkà ni, ìwọ́de ìbànújẹ́ ni, ìwọ́de irọ́ ni, pé gbogbo Yorùbá tó bá ṣe ọmọ àlè ni. Mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀? Ẹ rápẹrẹ bẹ́ẹ̀ àbí ẹ rápẹrẹ? Ọ̀tẹ̀ ni. Kí ni mo ní yóò bẹ̀rẹ̀ nígbà wọn bá ṣèjọba yìí? Ọ̀tẹ̀. Kí ni wọ́n ń ṣẹlẹ̀ yìí? Ọ̀tẹ̀. Ìwà wo ni wọ́n ń wù yìí? Ìwà ọ̀tẹ̀. Ẹnjọ́jẹ láwọn Ìgbò ń bọ̀ wá, wọ́n ń kógo bọ̀ wá, wọ́n á ṣe. Mo ní àwọn tá a lè sọ fọ́lọ̀ pé olórí wọn lè délùú òyìnbó kó ju ẹni wọ́n ń wá. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Mo ní ṣùgbọ́n kí wọ́n máa wà bọ̀ tí wọ́n bá dé bọ̀ lọ́nà kí táyà ọkọ̀ wọn ṣáàjò kọ́sẹ̀ mọ́ fọ̀ kó ṣáàjò tá a fi dìbò tán. Àbí bẹ́ẹ̀ kọ́ ni mo bẹ lọ́hùn pé kí wọ́n má try ẹ̀ o. Ṣé ẹ rí àwọn custom àtàwọn olórí tẹ́ ẹ bá wà láàrin kíjọba Tinubu yìí owó ẹ jáwọ́ o, ẹ jáwọ́ o. Tàbátì àdá ń bẹ o, àlámútọ̀rọ̀ kọ́ ifá ń bẹ o. Sórí àlámútọ̀rọ̀ kọ́ ifá ìka yìí tá a bá fi gúnlẹ̀ tá a bá mú ewé láìláì ìlàlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀yin tẹ́ à ń sì ń wọ́ọ̀nù yín ẹ síwọ́ o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wó ìjọba Tinubu ẹ síwọ́ o, ẹ síwọ́. A fi oṣù Ramadan yìí a fi bẹ̀yìn, a fi àárọ̀ a fi bẹ̀yìn, a fọ̀sán a fi bẹ̀yìn, a falẹ̀ a fi bẹ̀yìn. Ahmed ọmọ Tinubu ìwọ náà wálé àwọn wòlíì kan, wálé àwọn àfáà kan, wálé àwọn ẹlẹ́sìn kan àbáláyé tí wọ́n lóòótọ́ wá wọn kàn. Àwọn yèyé odò ń bẹ, àwọn kíní omi ń bẹ, àwọn gbogbo wọn Ọlọ́run ló dá wọn. Ọ̀tẹ̀ ló wà níbi gbogbo ẹ̀. Àwọn mùsùlùmí tòótọ́ wọn ń bẹ. Bá a bá ṣépè fún ẹ lénìí àárọ̀ tọ́ níbi tó wà lọ́hùn. Àdúrà là ń ṣe látijọ́ yìí ní fi tu ẹ là yóò sì mọ tu ẹ là tó ra fẹ́rẹ̀. Bá a bá sì fẹ́ máa sọ lẹ́yìn ikú sáré ni ta ni ò ní kú, ta ni ìjọba ò ní bọ́ lọ́wọ́ ẹ̀. Bọ́tí ọ̀tẹ̀ ni wọ́n fẹ́ fi jẹ́ pé kíjọba yìí ó ṣe. Ìwà ọ̀tẹ̀ ni wọ́n ń wù, ìlú ọ̀tẹ̀ ni wọ́n ń lù, orin ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe, ìjó ọ̀tẹ̀ ni wọ́n ń jó. Mo dẹ̀ kọrin kan jọ sí pé onílù tí ń kọrin pé nílé ọba ìní táìmù pẹ̀lú àkókò bẹ́ẹ̀ lónìí pé bẹ́ẹ̀ ṣe eré ọ̀la ó sọ, bẹ́ẹ̀ ṣe eré ọ̀la ó sọ Tinubu, ọ̀la ó sọ Ṣàgàrí, ọ̀la ó sọ Babangida, ọ̀la ó sọ Abasa, ọ̀la ó sọ ọ̀la ti sọ lórí tàwọn. Ọ̀la ti sọ lórí tàwọn. Ọ̀la ó sọ bẹ́ẹ̀ ṣe eré ọ̀la ni ó sọ̀rọ̀, bẹ́ẹ̀ ṣe eré ọ̀la ó sọ̀rọ̀. Iná rọ̀bà ká rọ̀bìlì mìírí sọ́ọ́dí. Ọlọ́run lè lúgọ fún yín tó bẹ́ẹ̀. A fẹ́ràn yín ni, àwọn àfáà fẹ́ràn yín, kìrìsìtẹ́nì fẹ́ràn yín, ẹlẹ́sìn kan àbáláyé fẹ́ràn yín. A fẹ́ràn yín ni, ọmọ ìyá gbogbo wa. Wọ́n sọ pé àfáà ni wòlíì ní kíní kan, ọmọ ìyá ni wá àjọ tí pọ̀ ní lọ́mọjà ara burú. Tí kankan bá wòlíì kan níṣẹ́ tó bá pè mí ọkàn mi ń sọ bí ó ṣe rìn. Bí kankan bó níṣègùn tó pè mí ń sọ pé mi náà pè wọ́n sọ. Wọn ò ní ìlè fowó kóògùn mọ́, ìlè fowó gba sáàmù lọ́wọ́ èèyàn mọ́ láyé. A sì fẹ́ràn yín, à ń gbàdúrà fún yín. Ẹ wálé àwọn ẹni Ọlọ́run, ẹ wálé àwọn ọmọ òrukàn, àwọn ọlọ́pàá tí wọ́n ti pa àwọn ọkọ wọn nílẹ̀ Ìgbò, nílẹ̀ Ẹ̀gbá, nílẹ̀ Àwo. Àwọn sọ́jà tó jẹ́ pé wọ́n ti plan, wọ́n ti pa àwọn èèyàn wọn nílẹ̀ Yorùbá náà tó ti plan pa àwọn ọkọ wọn tó ń wà lópó. ẹ wá opó. À ń túyàn nínú ìjẹ́kẹ̀yẹ̀ orí ìjọba sí i. Ṣebí tí ò ní ilẹ̀ dọ́jà kan lẹ̀ pé wọ́n máa nájọ́ Sunday
wọ́n ti ná kan àmọ́ bóyá wọ́n á ná tọ̀sẹ̀ yìí o níjọba Èkó ń ta ráìsì ní kinní kan wọ́n á tó wọ́n á jí ìyá báàjì símẹ́ǹtì ráìsì mẹ́wàá kan tó rí báàjì kan rà ọlọ́run ṣáàjò ṣe àsáàrì pọ̀ fẹ́ ṣe àsáàrì pé wọ́n fẹ́ ṣe bí wọ́n bá tòde ẹni tí ń wá fà ní ń wófò ọlọ́run ní jẹ́ tòde bí irú yún mọ́ láyé téèyàn bá lọ tòyún nínú àwẹ̀ níṣẹ́ ọlọ́run má jẹ́ kéèyàn lọ sínú. olúwa ìṣubú wọn rò pé nǹkan mi ló wọ́n lè yóò ti lọ sínú. ọlọ́run má jà nínú wọ́n bá tiẹ̀ ló ń tọ̀hún ànídé alábùjá ni ó ti sínú fún àwọn máa rán mi sí lórí lọ sínú lọ́dọ̀ tí ló kù. ìyókè mọ́ lọ o ọmọ lọ sínú lábùjá o. àwọn tó tiẹ̀ tó wí mélòó lè ra tèmi màmá lè ra àwọn tó mélòó. àtọ́ bá jẹ́ pé bí ká fi sọ̀rọ̀ ẹ lè tó tòmọ́ tó bá jẹ́ pé ń gba gága sókè wọ́n lè mọ̀ rẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní ká gba máìkì mú ẹ sọ̀rọ̀ ẹ tó ẹ tó jẹ ni ó tó lọ. bọ́lá ìṣàánú wa nítorí kọ́ lọ́ máa tò yẹn ẹ kọ́ gbé wá sí bóyá tòsí oníkálukú ni ṣùgbọ́n kọ́ lọ́n kó ṣàánú wa. sẹ́ńtọ̀ wọn ní àdìbò. kò ní bọ́n yẹn gbé wá ni. kò ní bọ́n ṣe ń fún kálukú tálà tí ń dún wọlé tí ń wọlé pé ẹ dìbò fún mi. ẹ̀rí kòró ẹ̀rí kòró bẹ́ẹ̀ni tọ́n tó máa mẹ́sẹ̀jì yín pé ọ̀la ló máa dìbò báyìí gbogbo yẹn ṣé wọ́n máa dẹ̀ ní pé wọ́n ní kíní database lọ́wọ́ ó dẹ̀ ń sọ fún àkàlọ́ ìjọ ìbò sẹ́ yèyé oge ńgbà fẹ́ dìbò ṣé bí kálukú ń rí ńgbà kíní yẹn tá à ń dún ní lórí fóònù mi ẹ̀yin ọmọ ẹ bá ń wo wọn ní ọ̀la wọn ó dìbò wọ́n ń wọ́n yín létí. wọ́n rán ń bò ṣe pé báyìí mo bá rí 5,000 mo ní owó kíni léyìí wọ́n ní wọ́n sẹ́ndì ẹ̀ka wọ́n fún kálukú nù bàbá wọ́n bó wọ́n ṣe mọ̀ pé wọ́n fún mi lówó 5,000 ìjọba ẹ lè ṣe wàláì tàláì ẹ lè ṣe àbòsílẹ̀ ń ṣe ọlọ́run rí yín irú ìjọ náà lọ ṣe bí wọ́n mọ̀ bí àlá tọ́ba yẹ pé gbogbo ọjà abú tí wọ́n máa ń dálẹ̀ ní ti pé kí wọ́n lọ mọ̀ tó wọ́n máa lọ tó jọ Sunday oúnjẹ tẹ́nìkan bá wá rà tó ń lù kan ọdíjọ́ Sunday kó tó wá ṣe a ní ẹ̀ sí bọ́dà kí Dangote kò sìmẹ́ǹtì ò wálẹ̀ wọ́n jà tọ́ra wa wọ́n lọ ná wọ́n ní 9,500 ni wọ́n lọ ti wálẹ̀ wọ́n ti di 7,000 ó ti aṣọ fámẹ́dì òun náà lágídí ń lu agídí aṣọ fún pé sí bọ́dà sìmẹ́ǹtì kí wọ́n ṣe wọ́n bá ní wọ́n gbé bọ̀ wọlé táyé báńkì wọ́n gbé bọ̀ wọlé tẹ́lẹ̀ àwọn kinní kan wọlé wọ́n ṣe báwọn ọmọ ogun wà bẹ́ẹ̀ kí wọ́n máa wo tí wọ́n kó wọlé kí wọ́n máa wo tí wọ́n kó bọ́tà wọ́n ṣí sìmẹ́ǹtì wọ́n ṣí ráìsì wọ́n ṣí ilẹ̀kẹ̀ sí kó wọlé aṣọ fóònù náà àmọ́ pàtàkì ṣé àárẹ̀ Èkó ní ọ̀dà kó ráìsì sáré Ògbómọ̀ṣọ́ táwọn bòròró jẹ́ wọ́n gbádùn lọ́nà Ọ̀yọ́ sẹ́ni wọ́n ò dóko oṣù ṣé ara ilẹ̀ Haúsá tí Boko Haram jọ gbádùn ní ọjọ́ ṣe àníyàn bá sí àti tìlú òyìnbó Múrítàlá Tọ́kì Múrítàlá tòlótòló Múrítàlá kìnìkan Múrítàlá láàrin oṣù mẹ́fà gbogbo ẹ̀ sì wálẹ̀ pẹ̀sẹ̀ tọ́ba tọjọ́ fi ṣèjọba tán nǹkan ọrọ̀ tó ti wọlé yẹn àti nǹkan bá wọlé lóṣù mẹ́ta yóò sú wa kódà ọdún mẹ́rin àní jìyà mọ́ ó lọ́n ṣàánú wa Tinubu Ọlọ́run bá ṣe ó dákun torí Ọlọ́run àwọn opó rántí wọn àwọn ẹni Ọlọ́run bẹ̀ wọ́n kàn lọ gbàdúrà fún ọ̀rọ̀ Nàìjíríà ní ìdí àdúrà ó ní ìdí àdúrà ọmọ tí wọ́n kó lọ tí wọ́n kó bọ̀ tẹ̀sán la gbọ́ kìíní kè já sí lórí asán bá mú yàn wá ní wọ́n mọ́ gba béèlì kọ́ lọ́pẹ́ sẹ́ẹ̀lì ọlọ́pàá bá mú yàn ní ọ̀fẹ́ ní béèlì ọ̀fẹ́ ní kíní béèlì ó tọ́jú wọn wọ́n sọ fún ọgbẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ní tó pè ó mọ́ bímọ ọ̀daràn ní ọ̀pẹ́ bẹ́ẹ̀ wọ́n gba béèlì gbogbo ẹ̀ náà kò pọ̀ ní àṣẹ̀ṣẹ̀ ìdúpẹ́ pọ̀ ọ̀fẹ́ sí Ọlọ́run ó sì fún ẹ ṣe ọ̀fẹ́ ṣe Ọlọ́run á sì fún ẹ ṣe àwọn tó bá rí bí ò da kàǹgà náà rẹ̀ sí yọ wọ́n kán kúrò ń bẹ́ẹ̀ kán kúrò aláwọ̀ tán ti ṣèjọba rí ọmọ ṣe gbogbo ohun tí mo rí tó ń ṣe yìí ìbò míì tó ń bọ̀ òun fi ń rọ òun ṣètò ẹ̀ka lẹ́lẹ̀ pé làwọn ẹni tẹ́ fi sípò Akérédolú gómìnà Oǹdó tó kú ó dùn mí fún ìmọ̀ bó ní kánsà ó ṣèjọba ìyẹn òun ló gbé
àbátẹ́kùn àbí kí nílẹ̀ Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn òun ló gbé kalẹ̀, òun ló dá a lẹ̀, ó rétò yẹn ṣe, ó ṣètò tẹ bá dé. Àwọn kan sọ fún mi, ọmọ Àkúrẹ́, ó ní bàbá, mo ní bolo ti ya kíní tó ń ṣe, ó lákúrẹ́ ló wọn mú àbí Dubai ni, ó lákúrẹ́ ni, ó ní kí ló ṣe, ó lákéré ló ṣe kíní, ó tún tọ́nà débẹ̀, ó ní gbogbo ẹ̀ dáa ní oríjọba yẹn ṣe. Àwọn Yorùbá ìkà ni wọn á ní kí tọ́ bá pé ìpẹ́ ń gbò wòlíì bú kan jáde pé wọ́n ti pín, nígbà wọ́n ti wá pín ibi wọ́n ti pín lórí ire nu. Àwọn olórí ibú dẹ̀ wà ńlẹ̀ tí wọn ò pín, ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ kí sànú ìyà. Wọ́n má pín lórí ire mọ́, ẹ̀yin àjẹ́ dákun, ẹ má pín lórí ire, ẹ má pẹ́ ni tí ọba wa ṣe. Àwọn ìkà àwọn Boko Haram ẹ lọ pín wọn, ẹ fẹ́ràn wọn kábẹ́ bá ṣe fọ́n wọn. Irú Takérédolú yìí ó dùn wá, ó dùn wá. Irú àwọn tó bá lè ṣèjọba ẹ má pín wọn, ẹ má pín wọn. Ẹ̀yin wòlíì tẹ́ ẹ rí náà ẹ bẹ̀ wọ́n. Àwọn aládùúgbò yín tẹ́ mọ̀ pé wọ́n ń fẹ́ràn ìjọba, mọ̀ pé wọ́n ń fẹ́ràn. Àwọn bá gbé ẹrun búgọ́ lè mímọ̀ pé wọ́n ń pín, wọ́n sì ẹ̀sìn wí bẹ́ẹ̀ lóòótọ́, ó sì rí bẹ́ẹ̀. Èyí ni wọ́n pín, wọ́n sì pín náà lóòótọ́. Ìyẹn mọ̀ níkà o, lọ́ndàkùn fọ̀rùn ká Akérédolú o, ẹ má pín àwọn olóríire mọ́. Irú Sẹ̀tìmọ̀ yẹn má pín, irú Tinubu ẹ má pín, irú àwọn olóríire ẹ má pín wọn mọ́. Àwọn Boko Haram ẹ má pín wọn, ẹ má pín wọn. Bí báwọn tẹ́ pín kúnlẹ̀ kíni ẹ pín wọn, ẹ pín wọn. Gbogbo àwọn tó ń jẹ oníbọ́ǹbù yìí wọ́n pín wọn. Ẹ̀yin àjẹ́ Nàìjíríà ìgbéra iṣẹ́ yín ti dé, ẹ dákun. Ẹ̀yin ìyá dúdú, ẹ̀yin ìyá pupa, iṣẹ́ yín ti wà ńlẹ̀. Àwọn tó ń jọ ọmọ gbé yẹn bá wa lọ pín wọn, ẹ pín wọn, ẹ lé wọn kiri lóru, ẹ rìn wọn mọ́lẹ̀, ẹ dákun. Abẹ̀yìn iṣẹ́ ni o, ẹ dákun torí Ọlọ́run. Àwọn olóríire àwa tá ń gbá rẹ̀ tá ń ṣàdúrà yẹn, ẹ má pín àwa, ẹ má pín ọmọ wa o. Ṣàánú wa Nàìjíríà, ọlọ́mọdé ó dàrú o, mo pín yèyí oge náà o, mo gbójú tó lé o, ọlọ́mọdé gọ́bù rẹ̀ ọjà bọ́ o, ọlá nàbí o, wàláhùlà. Wàláhùwàtà ìlà. Òun nìyẹn, wọ́n ní èèyàn rẹ̀ la, wọ́n ní ìwé èèyàn rẹ̀ la fi ń júwe èèyàn rẹ̀. Ẹ jẹ́ àṣẹrẹ̀ rẹ̀ kan lè máa fi ẹnu rẹ̀ júwe yín. Ẹjọ́ ìjọba ibi tó bá kù sí. Gbogbo àwọn tó ń ṣe Sunday market máa ra ráìsì 10 kg 2 kg, ẹlòmíà tó kò ní rí rẹ̀ síra. Ẹ jẹ́ ká ṣe dára. Ẹ wo gba COVID nísìn nílùú òyìnbó, wọ́n á gbé wá sẹ́nu ọ̀nà ẹni wà dẹ̀ sanwó ẹ̀. Ẹ má dùn ní wàhálà, ọ má di pé torí pé abẹ́rẹ́ ráìsì báàgì 10 kg olùwà ti wá dákúlẹ̀ kí ikú tó wá dé. Lọ sínú l'Abuja. Ẹ̀jọ́ o, Ọlọ́run ṣàánú wa. Wọ́n lọ sọ pé yóò dákú, èmi ní yóò lọ sínú l'Abuja. Wà ní lọ sínú l'Abuja, Ọlọ́run kó ṣàánú wa. Ẹ wo bọ́lá ṣe ń lọ bí. Àwọn máa ń rọ mi lé lórí. Bí ìgbà ṣe ń lọ náà ni à ń tọ́, má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ṣó mọ̀ wípé oṣù kẹta ọdún náà ló tún ti ń lọ. Oṣù wà lára tó sọ wípé nàláì tàbí oṣù wà lára tó sọ wípé wọ́n ní tó máa pọ́dún báyìí máa ṣe rere. Ó jókòó síbẹ̀ òun ò ká ní pé ẹbí ẹ̀ ní oṣù parí, ó ní tí ẹ̀dá bá mọ oṣù tó bá mọ ọdún tó bá mọ ìgbà tó máa dá fóun, kò ní ṣe kí ni, kò ní sáré kiri, á dúró dé gbà yẹn ni. Mi sọ̀rọ̀ ayé ẹ béèrè mọ ẹni tó máa bá rìnrìn àjò, mọ bó ṣe mọṣẹ́ tó yan ẹlẹ́dàá ẹ̀ tó yẹ kó o ṣe, mọ àwọn tó máa bá rìn tọ́nú ẹ̀ máa fi là. Má dúró báyìí ọ èjì àwọn ẹgbẹ́ tí ń kọ́lé mọ́lé wọn tí ń ralẹ̀ mọ́lẹ̀, bàbá ẹ̀ lówó, ìyá ẹ̀ lówó, wà ó sọ́nà ní kiri. Wọ́n ṣe ń kówó fún ẹ, òróró fi ṣe bó ṣe ń kó òwò kan náà ló ń dàrú. Sọ́dọ̀ bàbá Alubarika wà, wọ́n béèrè fún ìrìn àjò ẹ. Kí ló ń ṣe ẹ́ tíṣẹ́ tó ń dàrú? Kí ló ṣe ẹ́ tó rọmọ bí? Kí ló ṣe ẹ́ tí ọ̀nà ẹ tó ń polúkú mọṣù? Kí ló ṣe ẹ́ tó ọ̀rẹ́ tó ń dà ẹ́ tẹ́bí ń dà ẹ́? Wọ́n sọ́dọ̀ bàbá Alubarika wọ ibi dànù ní ìlú Ìgbòdú. Ibikíbi tó bá ti ń bọ̀ ṣọ̀kọ̀ dé Ìkòròdú garage mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀. Bọ́lá ní Ìgbòdú junction bèrè bàbá Alubarika tàbí kò pé ẹ̀lú wọn 08023829492 08023829492. Ire lójú owó rí o, ó dàbọ̀.